lẹ́yìn tí ariwo ńlá tó jáde lọ́jọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí í ṣe ọjọ́ karùn-ún nínú oṣù kẹjọ ọdún 2026 ìyẹn the 5th of August 2026 wípé àjọ tó ń gbógun ti ìjẹgúdújẹrá àti ìṣòwò olùbáṣubàṣu lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn àjọ Economic Financial Crime Commission EFCC pé wọ́n gbé ẹsẹ̀ lé owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá èyí tó wà ní ilé ìfowópamọ́ First Bank. Níṣe ni àjọ EFCC lábẹ́ pásítọ̀ Ọlá Olúkóyèdé ni wọ́n ti padà ṣàlàyé àṣírí ìdí tí wọ́n fi gbẹ́sẹ̀ lé owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bó tilẹ̀ jẹ́ pé níṣe ni àwọn tó mọ̀ sí ọ̀rọ̀ ọ̀hún náà tú àṣírí pé nítorí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó ń bọ̀ ilé àjọ EFCC náà fi gbé ìgbésẹ̀ tí wọ́n gbé náà. ẹ̀rọ ti wí pé gómìnà Adémọ́lá Adélékè ni ó pariwo síta ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí wípé níṣe ni àjọ EFCC ni wọ́n ti fi òfin de ilé ìfowópamọ́ ìyẹn owó táwọn ní ilé ìfowópamọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà ní First Bank èyí tó túmọ̀ sí wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ò ní rí owó ná mọ́ lásìkò yìí tí gómìnà Adémọ́lá Adélékè tó sì jẹ́ kó di mọ̀ wípé nítorí ètò ìdìbò tó fẹ́ wáyé lọ́sẹ̀ tó ń bọ̀ ilé àjọ EFCC fi gbé ìgbésẹ̀ nítorí pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ni wọ́n ń ṣiṣẹ́ fún. ṣáò pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe wá rí báyìí níṣe ni àjọ EFCC ni wọ́n ti padà fi àtẹ̀jáde síta láti ṣàlàyé ìdí tí wọ́n fi gbẹ́sẹ̀ lé owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lẹ́yìn tí Adélékè tó pariwo síta náà ti jẹ́ kó di mọ̀ pé àwọn tí ń ṣe ìwádìí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti nǹkan bí oṣù kẹta ọdún tí a wà nínú ẹ̀ yìí ìyẹn March 2026 bẹ́ẹ̀ ni wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó ṣe àwọn owó náà báṣubàṣu ìyẹn ó ṣe àwọn owó kan báṣubàṣu gbogbo owó tí wọ́n sì ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣe báṣubàṣu ó lọ tó bí bílíọ̀nù 11 náírà 11 bílíọ̀nù náírà. àjọ EFCC ní nítorí èyí ó làwọn fi gbẹ́sẹ̀ lé owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí àṣírí tó tú sáwọn lọ́wọ́ yìí àti bílíọ̀nù 11 tó ṣe báṣubàṣu tàwọn ajẹkùdì mọ̀ ọ́ wípé kì í ṣe nítorí ìdìbò ọ̀sẹ̀ tó ń bọ̀ ni làwọn fi gbé ìgbésẹ̀ yìí o àti pé bákan náà kì í ṣe nítorí wípé àwọn ń ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC tó sì ní àjọ àwọn kì í ṣe àtìlẹ́yìn fún olóṣèlú tàbí ẹgbẹ́ òṣèlú kankan. ṣáò níṣe ni àwọn tó súnmọ́ gómìnà Adémọ́lá Adélékè yarí wọn ní àwáwí lásán ni àjọ EFCC ń wí wọn ní àṣírí tó wà níbẹ̀ náà sì ni wípé nítorí ìdìbò tó ń bọ̀ náà ṣe gbẹ́sẹ̀ lé owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti má bàa rówó ná fún ìdìbò náà àti láti fi ran ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́.